kí ni wọ́n fàjà ní ní kí ló pè mí ní kèfèrí àbọ̀mọ̀ ìyá ṣẹ̀tánì sí nígbà tí mo gbà tiẹ̀ ó dá mi ò gbà pọ̀tẹ́ èyí tí mo wí tó bá dá mi lójú èyí tí mo ń sọ níbi iṣẹ́ gbogbo kálukú afẹ́ kíkẹ́ ní kí iná tàn sí gbogbo mùsùlùmí afẹ́ sísọ lójú rọ́ òun ni a lè débò míì kọ́ máa ti iye àwọn ẹlòmíì tá a bá ń sọ nítorí pé yóò máa lọ bí kíní àmọ́ kókó ibẹ̀ ìwọ ṣàwọ̀rà máa mú tá a bá ti rí pé kíní báyìí ìwọ mú tí wọ́n bá ti dì í mú bẹ́ẹ̀ nìkan bá ti rí pé kíní kan ọlọ́run ló sọ ọ́ ṣáànẹ́bì ló sọ ọ́ wá second opinion lẹ́nu tó bá mọ lárúbá dáadáa wípé tí ò ní nǹkan kan míì nínú torí fatiwa tó ń ṣe ni ó ti pọ̀ tó já sí pé ilé àwọn èèyàn ní ẹ̀sìn ni Allahu Akbar wọ́n á sọ ẹ̀sìn di kókókókókókó Islam wọ́n á dàbẹ́ ní pé ẹ̀sìn ìjọ tí ojú wà lórúnkún Stone Age bẹ́ẹ̀ Islam ti ṣe Stone Age àbí pé Islam fara Mẹ́kà nìkan ni kì í ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lójú ànábì tó gbogbo ẹ̀ ó sì ti wo gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀yìn náà nínú àdísì méjì nìtaka pé la tasumu hatta taraw wa la tuftiru hatta taraw wa in gumma alaykum fakmilu iddata sha'ban salasina ìdánù ni òun kanú ni fún amatu nas òun náà ló sọ wa in gubbi alaykum fakidiru lahu tẹkidiru nuni fáwọn tó bá ní mímọ̀ ẹ̀ ṣe ànábì kò mọ̀ tó ń wí ni ó mọ̀ ìwọ ni ẹni tó sì fẹ́ ṣe fatiwa àdíìsì kan kọ́ ni èèyàn wà kókó mọ́ lórí mòdù kan ó wà àwọn àdíìsì oríṣiríṣi nẹ́sìkù ń bẹ mẹ̀sùkù ń bẹ òun náà sáka ara wọn kó tó fi kan dájọ́ mo gbọ́ lórí rédíò kan ní láàárọ̀ nígbà tí mo ń bọ̀ wọ́n ń ṣe fatiwa kan ni mo fẹ́ lè ju stiarin ilẹ̀ kí n káwọ́ lé máa sọ fún yín nìsín wọ́n béèrè lórí rédíò gbogbo ayé ló ń gbọ́ ẹ torí kí ní ẹ tá à ń ṣe yìí ó mọ ibi tí wọ́n ti ń wò ẹ́ ó mọ ibi tí wọ́n ti ń gbọ́ ẹ yóò máa wá fi lẹ́fù ẹni tó sọ̀rọ̀ yẹn yóò máa fi hàn ẹni yóò máa fi lẹ́fù ìlú tó bá jẹ́ káríjà Nàìjíríà ni bí lẹ́fù ìlú ni ti mọ pẹ̀lú àwọn àfa wọn. mo fẹ́ sọ̀rọ̀ lórí rédíò mo fẹ́ sọ̀rọ̀ lórí rédíò mo fẹ́ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn òun kó bára rẹ ni. etí nǹkan tó ń sọ tí ò bá dẹ lójú kójú ẹ ká jẹ́ ó dá ọ lójú dáadáa ntẹ́ yóò bá sọ yóò dá lójú ní pé ntí mò ń sọ yóò dá mi lójú níbikíbi mo lè defend ẹ̀. ayakallah ẹni tó pa àwọn àti rárá o mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ o kẹ wá di ẹni tó pa kẹ mọ ibi tí wọ́n ti ń pa. ara kẹta máa ń wí ni ẹ yọ àdàbẹ ní pé bóyá ènìyàn ń bú ẹnìkan àbí rárá ìyá kò sọ̀rọ̀ èébú bíi báwọn. ẹni tó pẹ̀rẹ̀ mufti tó bá sọ̀rọ̀ yẹn bọ́ta kí ni you deal with this wọ́n fẹ́ sọ àwọn èèyàn nu ni ó dẹ̀ fẹ́ mú ẹ̀sìn yẹn lé kókó fún wọn. màá wá mú àdìsí kan wá àdìsí ẹyọ kan tó kọ́kọ́ bàjẹ́ náà. Allahu Akbar. àdìsí tó bàjẹ́ ni àdìsí Aisha ó lè sọ fún mi pé àdìsí tí Aisha bá gbà wá dọ̀ yìí fún ni ó tó bẹ́ẹ̀. ayakallah ẹ jẹ́ àfarabalẹ̀. Aisha ló bi Ànábì sallallahu alayhi wa sallam ipe ya'tuna lahmun
la nadri al-summiya ismallahi alayhi amla obi anabi bẹ́ẹ̀ àmọ́ bí sígá àdìsí yẹn mi ha àdìsí yẹn but mi ń mu wa ń padà mu wa sígá sọ̀hálù ni tó bi anabi ìmọ̀ anabi máa ná wípé wọ́n máwọn ẹran kan wá fún wa tá a mọ bí wọ́n ti pa wọ́n dárúkọ ọlọ́run sí ni àbí wọ́n dárúkọ ọlọ́run sí ni anabi ni sammusmallahi alayhi wa kulu. sallallahu alayhi wa sallam. tó ti dọ́dọ̀ wọlé tó bá ti já pé aláàlí lẹ́rẹ̀ ní ní jíde tí ò sí nú ẹ̀rẹ̀ èèwọ̀ tá a gbọ́dọ̀ jẹ tí ò sí nú haramu ìwọ dárúkọ ọlọ́run tiẹ̀ sí máa jẹ́ lọ. sallallahu alayhi wa sallam. hadithun sahihun. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. nígbà tó bá yá sí nítorí sọ gbogbo ayé àwọn èèyàn dẹ̀ béèrè ni istiftahu nuni istiftahu nuni àti istifta àti fatwa àti muftiyu almuftiyu kìí ṣe almufuti dáwìn ni almuftiyu ni ẹni tí dájọ́ ẹ̀sìn látara fata ọ̀dọ́ ẹ̀ńjẹ́ fata ó béèrè gbogbo ẹ̀ á padà á lọ síbẹ̀ á tiẹ̀ tètè lọ bẹ́ẹ̀ nì táyé bá gbà wá ọkọ̀ sáàyè lẹ́nu ìṣáàlá àbẹ́yà lọ́la á lọ bẹ̀ kí ni fi al-ifta àti istifta àti futiya àti mufutiyu gbogbo ẹ̀ láyànjú ẹ̀.